ó mà ṣe o òṣèré ilé wa Murphy Afọlábí kú lójijì. Àgbọ́sọgbánù ni ìròyìn ikú ọ̀kan pàtàkì nínú àwọn òṣèré ilé wa Murphy Afọlábí sì ń jẹ́ fún gbogbo àwọn òṣèré ẹgbẹ́ ẹ̀, àwọn olólùfẹ́ ẹ̀ àtàwọn ọmọ Yorùbá lápapọ̀. Kò sẹ́ni tó gbọ́ níbikíbi pé òṣèré náà ṣàìsàn kankan, kódà ó ṣe ọjọ́ ìbí ọdún kọkàndínláàádọ́ta rẹ̀ tó sì gbé àwọn fọ́tò lóríṣiríṣi sí orí Instagram rẹ̀ lọ́jọ́ 5 oṣù karùn-ún ọdún tá a wà yìí, táwọn èèyàn sì ń kí i kú oríire. Àfi bó ṣe di ọjọ́ àìkú Sunday ọjọ́ 14 oṣù karùn-ún ọdún yìí tí ìròyìn gba orí ẹ̀rọ ayélujára kan pé òṣèré náà ti papòdà. Títí tá a fi ń ṣe àkójọpọ̀ ìròyìn yìí, kò sẹ́ni tó tí ì lè sọ pé ohun báyìí pàtó ló fa ikú òjijì tí òṣèré tó máa ń kópa babaláwo tó gbọ́ ifá tó sì tún mọ tìfun tẹ̀dọ̀ rẹ̀ yìí. Àwọn òṣèré ẹgbẹ́ rẹ̀ lọ́lọ́kan-ò-jọ̀kan ti ń dárò ikú òṣèré yìí. Ọ̀kan nínú àwọn tó ti gbé ìṣẹ̀lẹ̀ ikú Murphy sí orí ìkànnì rẹ̀ ni Abíọ́lá Adébáyọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Bíọ́lá Ìyànká. Òṣèré náà kọ pé ọjọ́ àìkú dúdú ni eléyìí o, kí Ọlọ́run fún ọkàn rẹ ní ìsinmi. Ọ̀kan nínú àwọn olólùfẹ́ rẹ̀ náà sọ pé ikú òṣèré yìí bá mi níbi tí ò dáa, mo sì ń wo fíìmù rẹ̀ lọ́wọ́ lórí African Magic. Ọmọ bíbí ìlú Òṣogbo ni òṣèré tó ti kópa nínú fíìmù oríṣiríṣi tí òun náà sì ti gbé ọ̀kẹ́ àìmọye fíìmù jáde yìí. Ó kàwé níléèwé gbogbonìṣe poli nílùú Ìrè níbi tó ti kẹ́kọ̀ọ́ nípa ètò ìbá ọ̀pọ̀ aráàlú sọ̀rọ̀ mass communication àti bí wọ́n ṣe ń ya fíìmù. Fíìmù Ifá Olókun ló gbé òṣèré náà jáde, èyí tó ṣe lábẹ́ olóògbé Dágunró. Lára àwọn fíìmù tí Murphy ti kópa ní Ṣọ́ba Lójú, Wàsílà Coded, Queen Latifat, One Blood, Owówùmí, Ẹ̀jẹ̀ Mi, Ìdẹ̀ra, Four Lion àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹni ọdún 49 ni kọ́lọ́jọ́ tó dé. Ọmọ 3, Fétí Àmọ̀yọ̀sọ́rẹ́, Ọlámilékan àti Òkìkíọlá ló fi sílẹ̀ sáyé lọ. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.